Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa Ọdẹ Òdùnbí. Mo kí yín o gbogbo ẹ̀yin ìyá mi, bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dì, bákan náà ojú tẹ́ fi ń rí mi kò ní fọ́ o. Ó ti ṣẹlẹ̀ o. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi, a kú oríire o. Ọmọ Yorùbá, Ọlọ́run ti ṣe ohun tá à ń fẹ́ ni o. Ni àwọn kàbá sá kúrò nílùú, àwọn kàbá wọ́n ti jápa o. Wọ́n ti fẹsẹ̀ fẹ́ kúrò ní inú ìlú. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà a ti sọ fún bàbá Tinubu pé àwọn kàbá yìí wọn ò ní nǹkan kan tó fẹ́ fà wá bí kò ṣe wípé wọ́n fẹ́ rí páwọn ọ̀run ìran Yorùbá ni. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ rí páwọn ọ̀run ìran Yorùbá ni. Tí gbogbo yín bá láàkíyèsí, ẹ lọ check nǹkan tí Abdulsalam sọ, ìyẹn General Abdulsalam, ẹ lọ gbọ́ nǹkan tí ó sọ láti fi lè jẹ́ kẹ́ mọ̀ wípé yes, kò sí nǹkan kan tí wọ́n lè offer wa o. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó lè offer wa. Ìdí nìyí tá a fi ń pariwo pé Yorùbá nation la fẹ́. Ìdí nìyí tá a fi ń sọ pé òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, nítorí wípé kí ni a ti rí wípé kò sí nǹkan kan mọ́. Àwọn ará bíi bí kò ṣe pé kí wọ́n túbọ̀ lo Yorùbá nation, wọ́n fi Yorùbá nation dààmú, wọ́n kàfi sọ pé wọ́n yìí fi ń sún ọjọ́ wa síwájú ni. Ṣé ẹ mọ̀ wípé gbogbo kinní yìí náà, gbogbo ojú rere tí bàbá Tinubu wá wípé káwọn lè fi please àwọn Fúlàní yìí, káwọn fi lè fi please àwọn kàbá yìí, still yet náà kò sí nǹkan kan tó ń work. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó ń work, because ara àwọn ojú rere bàbá Tinubu ní gbogbo àwọn oore àìlọ́pẹ́nú, àwọn oore tí ò necessary tí wọ́n ń ṣe sí ilẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ ni o, ara àwọn oore unnecessary tó jẹ́ pé wọ́n ń ṣe sí ilẹ̀ Haúsá láti fi lè fa ojú àwọn kàbá yìí mọ́ra, ṣùgbọ́n still yet F9 on God, tó túmọ̀ sí wípé kò sí kankan tá lè ṣe fún wọn náà. Ẹ̀hànnà lẹ́hànnà sì máa jẹ. Ok, bí àpẹẹrẹ ẹ wo ìgbà tí General Abdulsalam jáde, ẹ wo kọ́tọ̀kọ́tọ̀ tí bàbá yẹn sọ, kẹ́lẹ̀ fi mọ̀ wípé ṣe ráwọn Fúlàní yìí kò sóore tó lè ṣe fún wọn tó kò mọ̀ ṣe náà ni. Ṣé ẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí sìn àwọn kàbá tí bàbá Tinubu gbìyànjú àti fojú rere ẹ̀hún náà, still yet wọ́n ti wá ṣe kíni, wọ́n ti papọ̀ pọ̀, wọ́n ti kọ ẹ̀yìn sí bàbá. Bẹ́ẹ̀ ni wọ́n ti papọ̀ pọ̀ débi wípé wọn ò tiẹ̀ fẹ́ mi bàbá rí láàtàn rárá. Ṣé mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀, àwọn ìwà kan tó jẹ́ wípé wọn ò ṣe nígbà tí Buhari, ìyẹn tó jẹ́ ara wọn. Bẹ́ẹ̀ ni o, èyí tó jẹ́ ara wọn, àwọn ìwà tó jẹ́ pé wọn ò ṣe nígbà yẹn, òun ló ń dánwò sí. Kọ́tọ̀kọ́tọ̀ yẹn ló wá ń dánwò sí nítorí pé kí ni wọ́n ṣà ń fúngun mọ́ ìjọba bàbá Tinubu láti lè rí pé àwọn yọ wọ́n lórí oyè. Ṣé mọ̀ pé àwọn náà lọ sọ fún àwọn ọmọ wọn pé kó lọ máa tú àṣírí bàbá Tinubu síta. Ìgbà tó rí pé ìyẹn ò work, wọ́n tún jáde, wọ́n tún sọ pé àwọn máa rí pé àwọn fa ìjọba bàbá Tinubu ya. Ẹgbọ́n nǹkan tí General Abdulsalam sọ náà. Ẹni tó bá rí, ẹ máa rí fídíò, ẹ máa rí nǹkan tí Abdulsalam sọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí ni General Abdulsalam, ṣé mọ̀ pé àwọn yẹn ò kí ń dédé jáde wá bẹ̀ lọ́wọ́ yìí, wọ́n ti jáde, wọ́n ti bọ́ta láti wá sọ̀rọ̀. Ṣùgbọ́n ìbéèrè mi lélẹ́yìí o, ó ṣe jẹ́ pé ìgbà tó wá kan tọ́ọ̀nù Yorùbá, tó kan tọ́ọ̀nù bàbá Tinubu ni àwọn kàbáàsì yìí wá ń fúngun. Bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ pé ìgbà yẹn ló wá ń fúngun. Ẹ má jẹ́ àgbàgbé pé ìgbà tí ara wọn ọmọ wọn tó lo 8 years, ìyẹn Muhammadu Buhari, tó lo ọdún 8 gbáko, pínpín kò sí ẹni tó bọ́ta nígbà yẹn o láti sọ pé àwọn fẹ́ ba ìjọba yẹn jẹ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ sí ìgbà tó wá kan ti bàbá Tinubu, wọ́n wá ń fúngun mọ́ back to back. Kẹ́ ẹ lè fi mọ̀ pé àwọn Fúlàní yìí wọn ò ní sùúrù táwa ní fún Buhari fún 8 years yẹn. Sùúrù yẹn làwọn ò ní, lọ́ṣẹ̀ wá ń wá gbogbo ọ̀nà láti ba ìjọba bàbá Tinubu jẹ́. Nǹkan tí General Abdulsalam sọ ni pé hardship in Nigeria, èyí tí Sahara Reporter gbé jáde, tó túmọ̀ sí wípé bí ìlú ṣe le kokoko tó lórílẹ̀-èdè tí gbogbo nǹkan le, tó dẹ̀ jẹ́ wípé apá ò fẹ́ ká mọ́, tó dẹ̀ jẹ́ wípé apá bàbá Tinubu gan kò ká mọ́, tó fi wá jẹ́ wípé palliative tí bàbá gbé kalẹ̀ kò kí ń ṣe ọ̀nà àbáyọ. Tábà máa wò náà, General Abdulsalam ò parọ́, ìlú le kókókókó báyìí,
palliative yìí kọ́ ni ọ̀nà àbáyọ. Ṣé ẹ ti rí ìdí táwa gan fi ń pariwo wípé kò sí nǹkan kan táwọn ìjọba wa fẹ́ ṣe bí kò ṣe pé kán máa po ìran ìdàn lójú kan náà ni, àbí? Tá bá máa sọ lóòótọ́ náà, General Abdulsalam kò parọ́ rárá, nítorí pé ó fa àwọn pọ́ìntì kan yọ wípé ìlú le kókókókókó bí àpẹẹrẹ oúnjẹ tó wọ́n. Ṣé mọ̀ pé General Head of State ni General Abdulsalam jẹ́ tó dẹ̀ sì wà dìsín, so ó mọ bí gbogbo nǹkan ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá mọ bó ṣe rí nsìn ló ṣe ń pariwo pé ìlú le kókókókó. Ara nǹkan tó mú ìlú le bí oúnjẹ tó wọ́n, epo tó lọ sókè náà débi pé epo tó wọ́n ti affect transportation àwọn èèyàn. Ẹ jọ ṣé ẹni tó jẹ́ pé ó ń gba 70,000 minimum wages, ẹ sọ báwo ló ṣe máa ṣe? A ti kọ́kọ́ yọ bíi 30,000 fún owó mọ́tò lọ́tọ̀. Báwo ló ṣe fẹ́ survive? Tó dẹ̀ jẹ́ pé ìlú le kókókó bí ojú ẹja. Èyí ló mú kí Abdulsalam gan jáde, ìyẹn General Abdulsalam jáde láti sọ̀rọ̀ pé palliative kọ́ ni solution. Èmi ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé the best solution ni pé kẹjẹ́ kó ní kálukú lọ. Ṣẹ́rí a ti gbà wípé bàbá Tinubu ti jẹ́ kí àwọn cabals wọ́n ti jẹ́ kó jèrè ẹ̀rọ lára wa kò tiẹ̀ ṣe pé lára bàbá Tinubu nìkan, because wọ́n máa sọ pé ṣèbí Yorùbá lẹ́fẹ́ sí kó ṣe, Yorùbá lẹ́fẹ́ kó ṣe, ṣèbí Yorùbá náà ló wá ń ṣe ṣekúṣe síbẹ̀ yìí. Ó ti jẹ́ kó jèrè ọ̀rọ̀ lára wa, torí ẹ̀ làwa kó ṣe ń dìde tá à ń sọ pé ẹ wo ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Kó tó di pé bàbá Tinubu gan dé láti ń dìde fún òmìnira wa, nítorí pé àṣẹ Ọlọ́run ti fi ìran ẹran olóyè Adéyẹmọ Sunday Igboho tẹ́lẹ̀ wípé ṣé ẹ rí ìran Nàìjíríà yìí ó ti kú ti pẹ́. Bẹ́ẹ̀ ni o, ìran Nàìjíríà yìí ti kú ti pẹ́, torí ẹ̀ la ṣe ń dìde tá à ń pariwo pé gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi, ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral pé Yorùbá nation la fẹ́. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ká gbọ́ ohun tí wọ́n sọ o. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó o. Yorùbá nation no going back, cabals or no cabals, Yorùbá nation is on our way out. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ni o, no retreat no surrender. Yorùbá nation la fẹ́, no going back. Bẹ́ẹ̀ ni ẹ máa kọ síbẹ̀, Yorùbá nation, òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. They will never learn anything because of their selfishness. Yorùbá nation no going back. Yorùbá nation la fẹ́ ní kíákíá. Yes o, Yorùbá ni o, ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni iṣẹ́ rí, Yorùbá nation la fẹ́. Ìyá mi, bàbá mi, bá mi like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yà àwọn èèyàn nílé lóko lọ́nà lọ́tùn ló sì pé Yorùbá nation òun la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. La ṣe ń fi àsìkò ìdágbére pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.